Subscribe to my YouTube channel yorubagiditv. Mo wà ní ìlú Ìdànrè. Ẹ ti máa rí báyìí. A fẹ́ múra, a fẹ́ gun òkè Ìdànrè lọ. Ọ̀gá, máa bọ̀. A fẹ́ gun òkè Ìdànrè lọ báyìí. Ibẹ̀ gẹ́gẹ́ la fẹ́ gùn lọ. Mo fẹ́ kéré ká ẹ mọ̀ wípé nínú àwọn nǹkan t'Ọlọ́run Ọba mi òkè dá, ó dá gbogbo ẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan. Nǹkan tí ń ṣẹlẹ̀ lórí òkè yìí torí pa àti ìgùn kò tí ì lè jẹ́ ká mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Má bọ̀ ọ̀gá, kò tí ì lè jẹ́ ká mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Kí lórúkọ bí táwa yìí gangan? Ẹsẹ̀ gbèké. Ẹsẹ̀ gbèké lórúkọ bí táwa yìí ní òdòdó Ìdànrè àbí? A jẹ́ wípé ibi ni òkè pọ̀ sí jù ní gbogbo ìpínlẹ̀ Ondo. Kábíyèsí Olódùmarè. A ti ṣe tàbí wọ́n láti ṣe tẹ́ ẹ jẹ́ ká máa lọ. Ó bòde o. Ọ̀yà, ibi táwa yìí, bàbá, àwọn ò tí ì dé bíbà rí, ṣùgbọ́n ó dá mi lójú pé a fẹ́ gun orí òkè Ìdànrè yìí gẹ́gẹ́ la fẹ́ gùn. Ibo ni bíbà yìí? Ẹ káàbọ̀ sí ìlú Ìdànrè. Ìlú Ìdànrè jẹ́ ó pín sí ibi méjì. À ń pè ibì kan ní Kọ́sùn, ìlú ayé àtijọ́, táwọn òyìnbó ń pè ní Kọ́sùn, tó ń pè ní ancient town. Ancient town, mo gbọ́ yín. A tún ń pè bíbà ibi tá a wà yìí ní òdòdó Ìdànrè. Òdòdó Ìdànrè. Orúkọ táwọn Ìdànrè ń pè nìyẹn. Tí olóyìnbó ń pè ní Bufasun, new settlement. New settlement. Ó ní bíbà new settlement rẹ̀. Bẹ́ẹ̀ni. Old settlement tẹ́lẹ̀ ni. Ó wà lókè lọ́hùn. Mo gbọ́ yín. Ibi tá a wà yìí, ó wá sí existence ní 1933. Dàyé tó ṣe bíbà yìí wáyé ní 1933 nígbà tí àwọn èèyàn sọ̀kalẹ̀ wá sí òdòdó Ìdànrè lélẹ̀. Kò dẹ̀ ṣe ìgbà ló jẹ́ ìgbà àkọ́kọ́ tí Ìdànrè wá sí ìsàlẹ̀. Ó ti ní ìlú kan tó kàn sọ̀kalẹ̀ sí ní ọdún 1920. Ẹjá mọ̀ gòkè lọ́dẹ̀ díẹ̀. Ọdún 1920. Sọ́ọ̀dì yóò lè ráàyè dùn. Ọdún 1920. Kí káwọn ọmọ bọ̀ wájú wa. Ọdún 1920. Ẹjá mọ̀ gòkè lọ́dẹ̀ díẹ̀. Mo ń gbọ́ yín lọ bàbá. Ní ọdún 1928 yẹn, wọ́n pè ibìkan ní Aládé. Aládé Ìdànrè. Nígbà tó gbé yín bọ̀ láti Ọ̀wẹ́nà yẹn, wọ́n dé Àtọ́sìn, ara ìlú Ìdànrè náà ni. Àtọ́sìn. Wọ́n tún dé Aládé, ibìkan roundabout kan wà báyìí. Ibẹ̀ yẹn ni Aládé. Ibẹ̀ gẹ́gẹ́ ni Aládé. Ibẹ̀ yẹn náà kọ́ sọ̀kalẹ̀ sí ní. How many step ní step yìí? Ní 1928. So láti lè ní àǹfààní sí òkè ibi tá à ń lọ, ibi tá à ń pè ní ìlú ayé àtijọ́ yẹn, a máa gun 682 steps. Àrẹ̀ láti ń gùn. Àti bẹ̀rẹ̀. A dẹ̀ ní àkàsọ̀ 5. Ibi táwọn èèyàn ti lè dúró, tó ti lè sinmi, tí àwọn olóyìnbó pè ní resting point. Tá a bá sinmi bẹ́ẹ̀ nǹkan. Kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe. Kí ló dé? Nígbà tó jẹ́ pé kò ṣeé gùn láì sinmi. A sì ń lọ bẹ̀ báyìí. À ń lọ. Èmi tí mo wá sọ́ra ẹ̀kọ́ ní ìṣègùn. Ara nǹkan tí àwọn tourist experts tó fi ṣe gbogbo nǹkan tó ẹ̀kọ́ ṣe nìyẹn. Àtìyàn tó sọ́ra o, àtìyàn tó lẹ́bẹ̀ o, èèyàn tó bá ti fẹ́ sinmi lójú ọ̀nà, ibi tó ti máa ń sinmi nìyẹn. So tá a bá ti wá gun òkè yẹn tán pátá, a máa wà lórí ilẹ̀ ńlẹ̀. Level grandi. Ibi tí ẹ̀rù Ọlọ́run ti tó fi bà mí náà. Ó tó bá ẹ̀yin gangan. Ẹ̀rù Ọlọ́run bà mí. Bíbélì sọ pé aṣiwèrè lèèyàn á sọ pé kò sí Ọlọ́run. Ló tá a bá débẹ̀, a máa wá débì kan, á dà pé kò ń ṣe orí òkè la wà. Tá a bá ti dé, tó bá ti gbé wa lórí òkè kan, a tún máa rí àwọn òkè lọ́kàn. Àwa rí bí ilé ṣe wà nísàlẹ̀ yìí, àpáta ló yí gbogbo ìlú ìka. Kábíyèsí Elédùmarè. Ọ̀nà tá ń gbà yìí, òun ni ọ̀nà tó ń gbà lọ láyé ìgbà yẹn, tó ń gbà sọ̀kalẹ̀ ní ayé ìgbà yẹn. A jẹ́ pé Fúlàní ò lè dédé wọ̀ yìí. Torí mo ń wò wípé wọ́n dàbí ojú ọ̀nà kan lọ́wọ́ dẹ̀rẹ̀. Ìdànrè wà accommodating. Èèyàn tó bá ti ń ṣe iṣẹ́ òòjọ́ ẹ̀ tí ò mú ìpalára bá ẹlòmíràn, Ìdànrè máa ń láìkì irú àwọn bẹ́ẹ̀. Ṣẹ́gbọ́, àti Fúlàní o, àti Haúsá o, àti Yorùbá o, àti Ìgbò, tó bá jẹ́ pé ọmọ wọn ló fẹ́ máa ṣe nǹkan tí ò dáa sí àlejò, wọ́n ní kán dànù. Wọ́n ní kán lè dànù. Tí wọ́n pé ìyẹn ò ń ṣàlejò. Tí àlejò bá wá tó fẹ́ ṣe nǹkan tí ò dáa sínú ìlú, wọn ò ní jẹ́ kó dúró. Ẹ jáwọ́ lọ díẹ̀. Torí mo rí pé ìrìn àjò yìí yóò ní pé ká sinmi díẹ̀ nínú. Ṣùgbọ́n bóyá ẹ̀yin ará Ìdànrè, mo rí pé ẹ̀ kì í sábà sanra. Bóyá orí òkè tẹ́ ń gbé mẹ́fà. Àwọn Ìdànrè ń sanra. Ìdànrè ń sanra. Gbogbo àwọn èèyàn náà ló ń gòkè.
àwọn ṣe gbogbo àwọn èèyàn ló gùn. Kì í ṣe gbogbo àwọn èèyàn ló gùn. Bóyá resting place àkọ́kọ́ la kọ́kọ́ dé. Ibẹ̀ lẹ̀ ń wò lọ́ọ̀kan. Rest àkọ́kọ́ ni. Ibẹ̀ lẹ̀ ń wò lọ́ọ̀kan. Kábíyèsí Olódùmarè, tá a bá wá wò ó dáadáa, ìlú ìṣẹ̀ṣe la wà yìí. Bẹ́ẹ̀ni. Ìṣẹ̀ṣe dẹ̀ wà nílùú Ìdànrè. Ǹjẹ́ tá a bá wá wò látòkè délẹ̀, ǹjẹ́ ṣe nígbàgbọ́ wípé Ògún bẹ ńlẹ̀ Yorùbá? Kò sí èèyàn tí ò bá gbarú nǹkan wọ̀nyẹn. A jẹ́ pé ìwádìí ìjìnlẹ̀ ò tí ì tó. Kò tí ì tó. Ẹ sì nígbàgbọ́ pé ìṣẹ̀ṣe wà. Ó wà. Torí ìṣẹ̀ṣe náà bí yín sí. Ó wà. Sọ́nà ìṣẹ̀ṣe lẹ́yìn náà. Onígbàgbọ́ Kìrìsìtẹ́nì ni mí. Ìṣẹ̀ṣe ni yín. Torí kò sí nǹkan tẹ́ wù kẹ́ jẹ́, ìṣẹ̀ṣe ni yín. Bàbá àti ìyá yín ìṣẹ̀ṣe ni. A sì gbọ́dọ̀ tàṣẹ̀ṣe nù. Torí nílẹ̀ Yorùbá tó bá fẹ́ ṣèkó mọ́ ìṣẹ̀ṣe náà fi ń ṣèkó mọ́ nílẹ̀ Yorùbá. Láyé ìgbà yẹn. Dísìn gan. Àníṣọ pé torí pé abímọ àníṣọmọ ló kọ. Nílẹ̀ Yorùbá. Èmi gan tí mo bá nǹkan tí mo fẹ́ràn nìyẹn. Kéèyàn máa pe orúkọ ẹ̀ lórúkọ Yorùbá. Ibi táwa tí mo jókòó sí, tí mo dúró lé, ibi tí mo dúró sí, ibẹ̀ náà pé ibi ẹ̀ ló jẹ́ 75 step láti gùn. 75 step láti gùn. Ibibà náà pè ní welcome to Ọwá resting point. Ibibà náà pè ní ẹja kìíní yẹn o. Ibibà náà pè ní ilé ìsinmi Ọwá. Ilé ìsinmi Ọwá resting point. Kò sí bí èèyàn ṣe fẹ́ gùn gẹ́gẹ́ mo ṣe sọ lẹ́ẹ̀kan yẹn. Tí èèyàn ò bá strong dáadáa. Tí èèyàn bá strong dáadáa, kò sí ìgbà tí èèyàn ní wá máa sinmi ní ojú ọ̀nà. Bó ṣe rí nìyẹn. Mo ní pé wọ́n ṣe kíní gẹ́gẹ́ bí nǹkan ìbílẹ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n ṣe yàkẹ́rì torí gbogbo àwọn èèyàn tó wà ní Nàìjíríà àtàwọn tó wà ní Yorùbá. Ẹ̀yà òkè yẹn. Ẹ wá wò bàbá, wọ́n kọ́ ilé yìí, wọ́n kọ́ wọnú àpáta. Kí ló ṣẹlẹ̀? Ṣé kò síbi tá. Bí àpáta yẹn ṣe fọ́ọ̀mù nìyẹn. Ibibà tẹ́lẹ̀ gbogbo kíní ọ̀pẹ ráfíà pàmò yìí náà fi ṣe dáadáa. Ẹ̀rí bí àpáta ó dà pé bẹ́ẹ̀ ni pé tí àwọn olóyìnbó ń pè ní cave. Cave yẹn dẹ̀ ní ibẹ̀ ní àwọn bí ìjò ńlá ń gbé. Ẹlòmíì ń gbé bẹ̀ láyé ìgbà yẹn. Inú gbogbo kìíní. Inú cave yìí. Ẹlòmíì ń gbé. Kábíyèsí ẹlòmíì wà wọ́n ìgbà Ìdànrè nígbàgbọ́ pé títa bàbá ọwọ́ Ìdànrè kingdom tó bá ti ń gun òkè bàbá lè dúró síbà kán ṣe fàájì kán sì mí. kan mo bíà ẹja mọ̀ lọ. Bàbá ọkàn mi tiẹ̀ balẹ̀ torí bàbá tá a bá wà wò lọ. Kọ́lá Aláwọ̀dé lẹ́tọ̀ ẹ wá ń kó fìdílé ẹja jọ gbọ́. Yorùbá Dùn Online TV, Yorùbá Dùn Online TV, Yorùbá Dùn Online TV lẹ́tì máa rètò yìí gbọ́ gidi gan. Kọ́lá Aláwọ̀dé o, Kọ́lá Aláwọ̀dé lẹ́tọ̀, Kọ́lá Aláwọ̀dé lẹ́tọ̀ tí ẹ fẹ́ gbọ́. Kọ́lá Aláwọ̀dé lẹ́tọ̀ ẹ wá nǹkan fìdílé ẹja jọ gbọ́. Ètò àríkọ́gbọ́n, ètò tí kọ́ ni lóye gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí Mósè ló kọ́ ọmọ Ísírẹ́lì jáde lóko ẹrú. Kọ́lá Aláwọ̀dé gángan ṣàlàfètò yìí rán o. Moses wọn kàn fáàmù ẹ fún gbogbo ayé pátápátá wípé kẹ máa gbọ́ Kọ́lá Aláwọ̀dé ètò tí ó wà lórí ìkànnì lójoojúmọ́. Kédìdó wa ibi tí tún gbé a lọ ni mi ò tí mọ̀ bóyá màá sì sọ̀rọ̀ tó bá yá o torí ó ti rẹ̀ mí díẹ̀díẹ̀ o. Ara máa ṣe. Ibi Ìdànrè náà la wà yìí orí òkè Ìdànrè ibẹ̀ là ń gbò lọ yìí. Step kí láwọn ẹ̀rọ àti a máa tó dé 200. Mo sáwọ̀ pa ti máa 100. Àti ju 100. A máa tó dé 225. Ẹ rọra máa ṣe sà. 225. A máa tó dé bẹ́ẹ̀. Ṣé a ṣe lọ wo bí báyìí? Gbogbo ẹ̀ la máa lọ. Gbogbo ẹ̀ la máa lọ. Ọ̀dà. Mo tún wẹ̀yìn ni. Ìgbà mọ́ lórí òkè. Orí òkè tá a máa lọ iṣẹ́ orí òkè ìlú Àjìnàrí ògàjìlé lọ ni. Without orí òkè lè tí a mọ̀ pé step tó wà ń bẹ o tẹ́ bá rí bí ẹ rí pé step bíbá yìí wọ́n rí lè kàn fi ṣe
up to 4 step mẹ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tá a bá ti sọ̀kalẹ̀ tán mo gbọ́dọ̀ lọ lo paracetamol gidi. ayé ẹ máa lọ lo analgesic. mo rò pé nǹkan ń sẹ̀gbẹ́ ǹjẹ́ ẹ ti máa gùn. ṣé mi sà. ẹ lè gún bíbẹ̀ lẹ́ẹ̀mẹ́rin léde. irọ́ àbí tó bá pẹ́ àwọn èèyàn ò dókè dáadáa. ṣé àmọ́ orí ilé tá à ń ṣe lọ yìí ẹ̀yin gan tá a bá padà dé sàlẹ̀ ń sìn ẹ́ máa mọ̀ pé a ti ṣiṣẹ́. torí kò ń ṣe ibi tá a máa kánjú lọ tá a sá padà. ẹ dẹ̀ mọ̀ pé a ní àwọn tourist tó jẹ́ pé oríṣiríṣi ni wọ́n. ẹlòmíì wà tó jẹ́ pé ó lè dé ìlàjì ọ̀nà kó padà. bẹ́ẹ̀ni ẹlòmíì mo ti rí èèyàn tó débi tá a dé yìí tó padà. mo rí èèyàn tó dé first resting point yẹn tó padà. gbọ́wọ́ lọ́mọ. bẹ́ẹ̀ni. bá gbé kámẹ́rà ká wo gbogbo ìlú o ìlú àti ìlú lọ díẹ̀díẹ̀. a máa wò. resting sóhun kejì ni. ibùsọ̀ kejì lélẹ̀. a sì lọ mẹ́ta sí. a sì lọ mẹ́ta. so bí bàbá ẹ rí báyìí àti rí ìlú yẹn. ibi báyìí this is 225. ẹ ti kọ́ síbẹ̀. no ẹ ti mọ iye ẹ. ẹ ti gbọ́dọ̀ tí ń ṣe. 225 ó kù báyà bí 300 plus tán lọ́ra ẹ̀. ó kù 400 plus. ẹ dúró o àwọn orí òkè yòókù yìí bẹ́ẹ̀ni kí ni iṣẹ́ wọn. ṣé ẹ mọ ibi tá à ń gùn yìí nǹkan tó fi ṣe pàtàkì ní ìlú yìí ni pé orí òkè bíbẹ̀ náà gbé. orí òkè ẹ lè mọ̀ bí àwọn èèyàn gbé bẹ̀rẹ̀ sí tẹ́lẹ̀ pé òkúta pátálẹ̀ ṣe ń rí. tá a bá ti gun òkè tán a máa wá dórí ilẹ̀ ńlẹ̀. àwọn àmọ́ rí yẹn. ṣe bá rí this is the correct interpretation. ṣé ẹ pé bá a ṣe ń bọ̀ ń sìn. bẹ́ẹ̀ni. step yẹn la gùn débì. bàtà wá dé bá wa wà lórí ilẹ̀ ńlẹ̀. bẹ́ẹ̀ni. so bó ṣe rí lókè lọ́ọ̀ nìyẹn. tí èèyàn bá wà lọ́ọ̀ yẹn kò ní mọ̀ pé bóyá ibi táwọn ẹ̀ wà ń bẹ̀. yóò tiẹ̀ mọ̀ rárá. tó tá a bá ti dókè ń sin nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn that's why àtọ́ fi sọ pé èèyàn tó bá fẹ́ gun òkè Ìdànrè 2 stage ni o. ọ̀nà méjì ló pín sí. ẹ gun step ẹ tún rìn lórí ilẹ̀ ńlẹ̀. orí ilẹ̀ ńlẹ̀ tá a bá ti bẹ̀rẹ̀ rìn lórí òkè láti máa rí primary school ilé ẹ̀kọ́ àkọ́kọ́ ní Ìdànrè láti máa rí ilé ẹjọ́ àkọ́kọ́ láti máa rí ilé túbú àkọ́kọ́ láti máa rí ibi tí ọba ti dé adé ìṣẹ̀báyé ní gbogbo ọdún a máa rí ibi tó ti máa test àwọn tó bá fẹ́ ṣe ìgbéyàwó láyé ìgbà yẹn. wọ́n ní iṣẹ́ ìlú iná ní èèyàn tẹsẹ̀ bọ́ bàtà. ibẹ̀ yẹn láti lọ bẹ̀ yẹn ó ju 8 hours. ẹ farabalẹ̀ o ó ju wákàtí mẹ́jọ. ó jù bẹ́ẹ̀ á jù bẹ́ẹ̀. ṣẹ́gbẹ́ yóò fèrè débẹ̀. láyé ìgbà yẹn ní orí òkè dẹ́ ni. ṣé àpò orí òkè náà gbé láyé ìgbà yẹn àpáta ló yí ìlú yẹn ká. so bí òkè yẹn ṣe wà téèyàn bá ṣe nǹkan tí ò dáa láàrin ìlú láyé ìgbà yẹn ibẹ̀ yẹn náà máa kó wọn lọ. kábíyèsí Olódùmarè. so wọ́n kọ́ ilé kan sókè ńbẹ̀ yẹn ilé tó kọ́ síbẹ̀ yẹn wọ́n pè ní tourist chalet ilé tí àwọn tó wá fún ìgbafẹ́ lè gbé. tẹ́ bá ti débẹ̀ yẹn sẹ́yìn máa rí àwọn èèyàn lè sùn bẹ̀ yẹn mọ́jú ẹlòmíì tó bá dẹ̀ fẹ́ sùn bẹ̀ mọ́jú ó lè gbé camp tent tó ń pè ní táwọn olóyìnbó ń pè ní camp tent yẹn ó lè gbé wá a fi sórí òkè náà yóò bẹ́ẹ̀ ṣe wá ń sìn ẹlòmíì wà tó jẹ́ pé ó kọ̀ọ̀kan nípa Ìdànrè ẹlòmíì ó lè jẹ́ project topic ẹni àwọn tó lọ iléèwé gíga ẹlòmíì wà tó jẹ́ pé ó kàn fẹ́ kọ̀ọ̀kan nípa Ìdànrè kó publish ẹ̀ so bó ṣe rí nìyẹn. ẹja tó máa tẹ̀síwájú lọ díẹ̀díẹ̀ à ń lọ díẹ̀díẹ̀ so a fẹ́ lọ sí resting place kẹta resting point kẹta a wà ní yára mọ́ rìn torí mi sanra ẹ bá tẹ̀ sanra wọn ní wéètì díẹ̀díẹ̀ ọ̀gá mi kó náà hàndù kámẹ́rà díẹ̀ wọn náà wà hàndù kámẹ́rà díẹ̀ tábà ti lọ rìn díẹ̀díẹ̀ kì í ṣe nǹkan tó le ṣùgbọ́n wà bí ẹ̀yin gada kẹrin lẹ́ẹ̀mẹ́rin gun bíbẹ̀ lẹ́ẹ̀mẹ́rin léde o kò sówó tó lè gbé fún ìrùpẹ́ lè lọ. ok káàbà wa mú mi dání ààrẹ rómi mú lókè ni. ìgbà òjò. wá ṣáájú wa o. ìgbà òjò. wá ṣáájú wa. ìgbà òjò. lẹ́lẹ̀ rómi. ìgbà òjò. wà wá dojú ẹ̀kọ́ wá. ìgbà tá a wà yìí o kò sómi. ọ̀dà kì í ṣe iṣẹ́ kékeré èmi gẹ́gẹ́ rí bàbá wò mí ẹ̀rù bà mí mi mọ̀ pé bàbá òkè ń pààyàn sáfà mi lọ́wọ́ kí n má lọ padà ẹ̀yìn o n bá fi lè lọ padà ẹ̀yìn Jagunlabi lọ́nu
Ọlọ́run ní kí n ti lọ sí training sójà darí. Wàláì. Nigerian soldier mo kí yín o nínú àwọn training tán ṣe kò yí sí. Tábà tiẹ̀ ní ká máa wò ó. Ìkànnì Yorùbá Dùn Online TV. Àwa náà gbéra. Àwa sí Òkè Ìdànrè. Òkè Ìdànrè hill. Ṣé hill náà ń pè? Hill ni. Kí ni eléyìí? Ìdànrè. Ibi bá náà ń pè ní Dágúnró. Kí ni ṣe Dágúnró? Ìdágúnró láyé ìgbà yẹn wọ́n ní dá ogun ró. Pé ká mẹ́wàá sí. Wọ́n pè ní stop war. Ẹ pé bá ṣe wà ń sìn òkè lọ́run láwọn Ìdànrè tán àwọn Ìdànrè ayé ìgbà yẹn òkè lọ́run náà gbé. So mo sọ fún yín mo ní ìgbà tán lọ ìsàlẹ̀ àwọn tó kọ́ lọ ìsàlẹ̀ wọ́n lọ ìsàlẹ̀ ní ọdún 1928 because of religious crisis. Okay. Bóyá ìjà ẹ̀sìn wọn ò dẹ̀ fẹ́ kí ìjà ẹ̀sìn yẹn kó lágbára òun làwọn Christian àwọn tó ṣẹ̀ gba Christian nígbà yẹn wọ́n ní ìdí àti lọ sí aládé lọ máa gbé ìgbé ayé àlàáfíà wọn kí àwọn tó wà lókè traditionalist yẹn kan máa gbé ìgbé ayé àlàáfíà tiwọn. So ní 1933 làwọn tó wà tó ń ṣe ẹ̀sìn wọn torí kò sẹ́mọ̀ tó fẹ́ pa. Ẹjọ́ ẹnikẹ́ni tó bá ń pè mí ẹ pè mí padà gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí láti ìlú òyìnbó ẹ pè mí padà mo wà ní orí Òkè Ìdànrè gbogbo ẹ̀yin tẹ́ bá ń pè mí láti ìlú òyìnbó ẹ pè mí padà mo wà ní Ìdànrè hill mo ń ṣe iṣẹ́ lọ́wọ́ ń bẹ ẹjọ́ mo ń gbọ́ yín. So àwọn tó wà lókè yẹn wọ́n wá sísàlẹ̀ ní 1933 òun náà fi wá sí ibi tó ń pè ní Òdòdé Ìdànrè. So ńgbà tó ń gbé lókè lọ́hùn ibi báyìí làwọn ológun máa ń dúró sí apá òsì yìí bíi ọ̀gbun ni ẹ ti rí ọ̀gbun lélẹ̀ apá ọ̀tún mi ẹni pé àpáta ló yíbẹ̀ ká kò síbi téèyàn fẹ́ gbà ju ibi tí à ń gbà ẹ ti understand. So àwọn ọlọ́dẹ yẹn máa dúró síbí báyìí wọ́n máa wo bí àwọn èèyàn ṣe ń bọ̀ ẹni pé èèyàn tó bá dúró síbi tí mo wà yìí ó máa ní nǹkan tó lóyìnbó ń pè ní advantages lórí àwọn èèyàn tó bá ń bọ̀ láti sàlẹ̀. A fìbọn fọ́ orí wọn. Kó tó fìbọn fọ́ orí wọn gan, a ti máa wò wọ́n, a ti rí wọn. Gbogbo plan wọn a ti mọ̀. So ṣé nǹkan ayé ìgbà yẹn kò. Ẹ já máa tẹ̀síwájú lọ díẹ̀ díẹ̀. Torí mo rí pé ìrìn àjò yìí àti ìdè èdè ìtọ́ kẹta o. Ẹ̀rọ àti bẹ́ẹ̀ dé. Láti ṣe mi. Àti bẹ́ẹ̀ dé. Àwọn tó sara àwọn ẹlòmíì ṣé mo try díẹ̀ bàbá. Ẹ gbìyànjú. Ọlọ́run lè já yọ pa jẹnẹrétọ̀ wa. Kọ̀rọ̀rùn. Gbogbo ayé èèyàn tá wà nílùú òyìnbó ṣé ẹ ti rí ibi tí mo tún ṣe sponsor dé ẹ ti rí ìyẹn túmọ̀ sí wípé ìrìn àjò wa tẹ̀síwájú ní ìkànnì Yorùbá Dùn Online TV tó jẹ́ pé gbogbo àwọn èèyàn ń wò wá jákèjádò gbogbo àgbálá ayé pàápàá jùlọ gbogbo ọmọ Yorùbá tẹ wà ní diaspora láṣẹ Èdùmàrè gbogbo yín lẹ́rìíwé ìgbélùgbà o àmín o àmín o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ wà lórílẹ̀‐èdè Nàìjíríà gbogbo yín náà lè máa ráàánú gbà àmín o ẹ jẹ́ wọn tẹ̀síwájú lọ bàbá ìrìn àjò sì ń tẹ̀síwájú lọ àti gun 361 bẹ́yẹn ẹni tí ṣe atọ́nà wa rèé o ọmọ ìdẹ̀rì lẹ́yìn náà ẹ bá fi èdè ìdẹ̀rì kí wọn ẹ fi èdè ìdẹ̀rì kí wọn. ẹ là ó gédé yamigédé a máa kú èmi o. Gbogbo àwọn ọmọ ìdẹ̀rì gọ́ọ̀mọ̀ owó ìtàn wà l'Amẹ́ríkà abẹ́ ìlẹ́yìn ìdẹ̀rì pọ̀ l'Amẹ́ríkà. ó pọ̀. Gbogbo ẹ̀yọ́ ọmọ Ondo state tẹ wà lórílẹ̀-èdè Amẹ́ríkà ìlú yín la wà o ìdẹ̀rì ibẹ̀ la wà ẹ dápẹ́ ń fún sinmi díẹ̀ o. ẹ sinmi. ok ẹlẹ́kẹrin nu. ẹ jẹ́ ká débi ẹlẹ́kẹrin ẹ lè dìbò ẹ jẹ́ ká ran ìgbàgbọ́ yín lọ́wọ́. àwọn gbọ́dọ̀ ìgbọ́dọ̀ rẹ̀ lọ́wọ́ ni wàláì tàbá wa ń bọ̀ ó yẹ ká kó paracetamol gun òkè yìí o tàbá wa ń bọ̀ ó yẹ kí aró ti balẹ̀ díẹ̀ ṣùgbọ́n sí ọmọ ọgbọ̀n. Tàbá ń bọ̀ bẹ́ẹ̀ o máa rọrùn torí a máa da free wa ni. ẹlẹ́ẹ̀kẹrin la lọ báyìí bàbá. a ti ń dé ẹlẹ́ẹ̀kẹrin. so àti ń súnmọ́ kẹrin lọ díẹ̀ díẹ̀. a ti ń súnmọ́. ẹ pẹ̀lẹ́ ẹ kú iṣẹ́ takuntakun. ọwọ́ rẹ̀ wípé ẹsẹ̀ yìí lè mú fún mọ́. Àlàyé kìíní èyí sí o. Àti débẹ̀. Àti débẹ̀. Ẹ máa sún níbi àná. Wàhálà ń jókòó ni.
Ó kọjá bẹ́ẹ̀. Kí ni ọ̀rọ̀ kò rọrùn bàbá ó ti mẹ́yìn gan la. Iṣẹ́ gidi ni. Iṣẹ́ gidi. Àwọn ọmọ ìlú yín máa ń gbẹ́rù ugo bíbẹ̀. Wọ́n tó gbé nǹkan gùn. Àwọn èèyàn ń gbìn sókè mẹ́ẹ̀. Wọ́n máa ń gbin àwọn nǹkan oko. Wọ́n dẹ̀ máa rúbọ̀ wálẹ̀. Wọ́n rò. Bí kòkó. Bí kòkó, bí iṣu, ọ̀gẹ̀dẹ̀. Àwọn ìgbẹ́ náà máa ń gbé bíbẹ̀. Dáadáa. Àwọn ògùn bẹ́ẹ̀ náà ti gbé náà ni. Bẹ́ẹ̀ ṣe ń gbé, bá ṣe ń gbé. Sọkẹ́ni láwa yìí. Sọkẹ́ni láwa. Tó bá yẹ pé mi làwọn ìbẹ̀rù kọ́pítà ní gbégùn. Tó yẹ kọ́pítà máa rí ibi tí wọ́n bà sí lókè. Ẹ̀rùkọ́pítà lè rí ibi tí wọ́n láǹdì sí lókè náà. Ó wà. Gbogbo àwọn nǹkan táwọn wò yìí bàbá àwọn òkè ìgbàanì ni. Bẹ́ẹ̀ni. Because Ọlọ́run tó dá. Can we call this one eruption? Eruption ló kọ́ sí ẹ̀. Yẹ́ mọ́ àwọn nǹkan àfojúrí tí Ọlọ́run dá tó yẹ pé ìmọ̀ sáyẹ́ǹsì kò sí bá ṣe fẹ́ ṣe tá a lè sọ pé nǹkan tó ṣẹlẹ̀ lélẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ lélẹ̀ tẹ́ bá ń gbọ́ pé ó kọjá ọgbọ́n ìmọ̀ àti òye ẹ̀dá lójú tèmi nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ lélẹ̀. Ó kọjá ìmọ̀ ó kọjá òye oore bàbá ṣe ó kọjá ìmọ̀. Èèyàn tó bá rí Bíbélì sọ pé ó ní bí odi ṣe yí Jerusalem ká. Ẹ rí pé tá a bá ti dókè ń sẹ ẹ máa rí bíbá yìí dáadáa. Àpáta ló yí gbogbo ìlú yẹn ká. Mo fẹ́ béèrè lẹ́yìn ojú ọ̀nà tá a gbà wọlé ojú ọ̀nà mi tó jáde wáyé wa. Ojú ọ̀nà tó yẹ kó jáde ojú ọ̀nà wà tó tó bí 3. Ìkan wà tó jáde sí Àkúrẹ́ wọ́n ti construct yẹn dé Àkúrẹ́. Ìkan wà tó lọ sí Òfosùn but ìyẹn wọ́n ti construct ẹ̀. Báyìí àwọn èèyàn lè gbé báìkì gbàbẹ̀. Ìkan lọ sí ìsàlẹ̀ báyìí tó lọ sí Oǹdó but wọ́n ti construct ẹ̀. Ṣé wọ́n sọ pé omi ló wà nínú àpáta yìí? Òun náà ni mo ti sọ sà mo ní ó kọjá ọgbọ́n ìmọ̀ àti òye. Ẹlòmíràn tó bá àwọn geologist tó bá fẹ́ sọ̀rọ̀ wọ́n á ní bóyá omi voting magma ẹ̀rọ mo ṣe nu geography. A lè sọ pé nǹkan tó ń sọ òun kò ṣòótọ́ eléyìí kọjá voting magma but ó kọjá ọgbọ́n ìmọ̀ àti òye. Eléyìí ṣe Igneous rock is a sedimentary mọ́. Igneous lélẹ̀. Igneous ni. Bẹ́ẹ̀ Igneous rock ni. Igneous rock ni. Àwọn lè di most common one. Igneous rock láwa yìí. Àyè pé Igneous rock náà òun náà contain eruption. Nǹkan tá a ṣẹlẹ̀ nìyẹn but ṣé mọ̀ ń gbà míì tí nǹkan bá ń ṣẹlẹ̀ ìmí á ṣẹlẹ̀ á tún kọjá ọgbọ́n ìmọ̀ àti òye. Ẹ dákun ẹ má bínú. Ẹ lóye ta ló ń pè mí? Yes sir, níbo lẹ ti ń bá mi sọ̀rọ̀? Ṣé ẹ̀ ní pè mí padà báyìí? Ibi tí ẹni pé mo mí hẹlẹ́hẹlẹ́ mo ń gun orí òkè bo ni? Idanre hill. Ẹ wò ẹ pè mí tó bá di alẹ́ torí ń lo paracetamol ń gbà bá sọ. Orí òkè ga. Yes sir. Já máa lọ díẹ̀. Ẹ dákun a lè máa lọ sójú ọ̀nà a lè máa lọ díẹ̀ kí n má lọ dákú o. Délé rárá ìwé ojú ibùsọ̀ kẹrin ò ní lámímú. Wo ara àwọn ọ̀tọ̀ lọ díẹ̀ ẹgbẹ́ mọ́ sáré jù á lọ lórí kọ́mọ̀ ìpẹ́ ilẹ̀ padà gbé mi pọ̀ sọ̀kalẹ̀. Ṣùgbọ́n àwọn èèyàn ní mo try díẹ̀. Ṣé ẹ̀dẹ̀ di bíbà? How many steps? 473 ni. Ṣé ẹ tábà ti rọ́ọ̀ṣì gùn wọ́n gòkè ìyàwó mi gbọ́dọ̀ gùn bí step 1 ni ó ti padà step 1 tó yàwó mi náà sanra step 1 ni ó ti padà tí ẹ máa ń gobi lójoojúmọ́ especially irú èmi wọ́n ò tẹ̀lé ju sásọ wọ̀ lọ. Ṣé wọ́ àádọ́ jẹun tá a bá ń lọ padà ṣé ẹ rí bí báyìí kẹ́yìn wá bí àkẹ́yìn sùn ló pé. Ọ̀gá lọ gbé wa jẹ yán ìgé. Gbogbo yẹn ọlọ́wọ́ yẹn jù yẹn nǹkan kékeré gbogbo yẹn ẹ sáàjà àdébí tá ń lọ náà. Èmi mo ní mo fẹ́ ṣe ẹ̀sùkọ̀sán o mo pẹ́ ẹ̀sùkọ̀sán lè tó báyìí o. Nọ́mbà kí láwà yìí. Kiri pé ká kan sára sí Nàìjíríà sójà Nàìjíríà àmì. Báyìí ya kiri o báyìí tó ya.
wọ́n dojú kọ lélẹ̀ o. Bí a ti ní ìlú gbogbo ẹ̀yẹ yẹn, Yorùbá Dùn Online TV, àwọn là ń gòkè yóò, èmi ọmọ kò tiẹ̀ dì báyìí. Ibùsọ̀ karùn-ún ládé yìí. Ibùsọ̀ karùn-ún. So a ti súnmọ́ level ground. A ti súnmọ́ kèyẹ dára àbí? A ti súnmọ́ bẹ̀. Ìwé bá 580 lélẹ̀ láti dé. A dẹ̀ lọ sí 682 steps. Ọdún pẹ̀lú tó ti control ti gẹ̀ẹ́nì rẹ̀. Ó ti pẹ́ díẹ̀ o. Torí láyé ìgbà yẹn kò sí step. Kò sí step. Tọ́ṣẹ̀ construct àwọn ilé ìlà bí àwọn APC. Kò sí step. Even gan kò dé bíbá nígbà yẹn. 2006 nígbà ayé Àgàgún ló ṣe wá extend there. By 222 steps. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibẹ̀ lọ sí dé. Ibi kò sí dé bíbá. Délé, bá mú fóònù rẹ̀ lọ́wọ́. Wọ́n bá pè ọmọ gbé o. Ó ti wúwo. Ó wo ojú nǹkan mìíràn lára mi. Fóònù ẹgbẹ́ ẹ̀gbọ́n kò yí o. Ọ̀rẹ́ yígẹ́ mo mọ́ra ni. Mo sọ lẹ́ẹ̀kan yẹn kò èèyàn tó bá sọ pé kò. Ṣé n fowó kankan sára? Òun bẹ lára mi o. Ẹ kò gbóhùn mi sọ́wọ́. Èèyàn tó bá sọ pé kò ṣe kíní ó ń parọ́. Ó ń parọ́ ni. Mo tó ń da omi sí máìkì. Gbé kámẹ́rà sí ní ìwọ. Ìṣe nǹkan tó rọrùn. Ẹ bá ní mi ò try kó náà wá try rẹ̀ wò. Ó náà wá try o. Wà ládàláì lóyè tẹ́lẹ̀ bẹ́ẹ̀ kọ́pútà bá gobi yọ rẹ̀. Bẹ́ẹ̀ kọ́pútà bá gobi báyìí yọ rẹ̀. Lẹ́yìn ilé ìmọ̀lá tó lọ báyìí. A ní nǹkan tá a ní ìsìn ó jẹ́ 102. Lókù báyìí tá a máa gùn báyìí. Tá a bá ti gún àwòtú bá ti bọ́ sí left ground. Tá a bá ti gun 102 yẹn tán. Nínú 102 yẹn, a máa kọ́ gun 80 débẹ̀ yẹn. A máa rìn bí ìṣẹ́jú mẹ́ta. Kò ní jẹ́ step mọ́. Àwa gun 22 again. Ọ̀tán. 22. A gbé wa lọ orí òkè mẹ́ẹ̀. Tá a bá ti dé orí òkè mẹ́ẹ̀, a wo bí ìlú ṣe rí. Ká tó máa lọ sínú. Àgò step kankan mọ́ tàbí ogun rẹ̀ náà. Inú ìlú tó ń gbé láyé ìgbà yẹn. Ọ̀yá. Ẹ wo káàpù. Ẹ dákun káàpù ti wúwo. Káàpù ti wúwo. Ẹ wá jára mọ́ fi sùúrù lọ. Ó dàbí tí step ilé ti yàtọ̀ díẹ̀. Kò ga bí ìtẹ̀kan mọ́. Ó ti yàtọ̀. Wàhálà pé yẹn gun nǹkan wàhálà kò rọrùn. Ilé òdò àjọ wa lójúmọ́. Àwọn ìgbà tó ń kọ́ ọmọ bẹ̀ ní ọ́. Ọmọ bẹ̀ ní ọ́. Take for example, kí Tiger wa yọ ní ìsìn. Mo sọ pé everybody ó torí bọgbó. Kí Tiger kẹ́ lọ yọ. Kò ní sí fọ́nrán ní o. Eré. A dúró. A máa dúró. Tó bá yẹ pé Tiger yọ kan ni. Ọlọ́run bá ń gbọ́ gbogbo wa máa dúró. A dúró àwa ṣe bẹ́lẹ̀. Ẹ̀gbọ́n fẹ́ já tàpáńdò. Ẹ dúró bẹ́ẹ̀. Yàrá pé tó bá ti rí yín pé dúró bẹ́ẹ̀ yẹn. A mọ̀ pé ìmúra. Àárín. Yàrá pé àwọn bá ṣe wọ̀nyẹn náà kì í ṣe pé bóyá. Ìbẹ́ ẹranko làwọn náà. Ọdún ìlú tẹ́lẹ̀ kó bá kọ́kọ́ rí yẹn. Àwọn kọ́ sá o. Bí kìnìún gan bá kọ́ rí yẹn. Òun máa ti tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ láti mọ̀ pé ó dà pé òwe ìfẹ́ jà. Ìyíbà ní 660 steps. A máa wá lọ síwájú bí ìṣẹ́jú mẹ́ta. Àwa gun 22. 22. Òun la gbé wa lórí òkè yìí. Ibẹ̀ láti máa rí bí ìlú Ìdànrè ṣe rí. Ìlú Ìdànrè ṣe rí. Kí ni pipe tàgó síbẹ̀ kí ni sẹ́yìn? Wọ́n fẹ́ ṣe omi ni. Pé kó dókè yẹn àbí? Wọ́n fẹ́ fi ṣe omi ni. Bọ̀ project yìí ti pẹ́. Ó ti pẹ́ díẹ̀. Tí wọ́n kọ̀ tán ṣe mọ́. Délé, bá ń gbomi lọ́wọ́, omi ti wúwo lọ́wọ́ mi. Omi ti wúwo lọ́wọ́ mi bá ń gbà. Òkè ga díẹ̀ o. Àwọn tó wà lẹ́yìn Amẹ́ríkà wọ́n mọ̀ wò kọ́ ọmọ ń parọ́. Kọ́ náà wá try rẹ̀ wò. Ọmọ Nàìjíríà, ọmọ Yorùbá, ìwọ́n tó wá ti gorí òkè Ìdànrè rí. Tí mo gùn tọ́rẹ̀ mi tó ní mọ̀ ń parọ́, wọ́n náà wá try rẹ̀ wò. Ṣé ló yẹ ká sùn òtẹ́? Kò yẹ ká padà síbi tá a ti wá. Ẹ̀gbọ́n sà. Bàbá tó wà tá a kọ́kọ́ lọ nílẹ̀ kan yẹn.
bàbá tá kọ́ dílẹ̀ kan tó lọ tó mú wa lọ sọ́dọ̀ ìyá yẹn. ok bàbá yẹn ó náà mọ́ gun bíbà. wọ́n gùn gbà kankan wọ́n lè gùn gbà kankan. but sáwọn kan gbórí òkè permanently. Kò sí àwọn èèyàn tó ń gbé bíbà yìí permanently but ibi táwa ṣé àwọn ibi táwa ń lọ yìí odidi 21 days ẹ lè máa rí àwọn èèyàn mẹ́ẹ̀ lójoojúmọ́. Àwọn ará ìlú ni o tó bá ti fẹ́ ṣe ọdún ìṣẹ̀báyé wọn bíbà náà ti máa ń ṣe tó bá tún fẹ́ ní àwọn tí ọba bá fẹ́ dé àṣẹ ìṣẹ̀báyé náà orí òkè yìí ni. Ní ọba ìlú tó bá fẹ́ fi àwọn olóyè jẹ orí òkè yìí. Ẹ wá farabalẹ̀. Bóyá ní kábíyèsí ṣògo orí òkè. Ṣé bíbà yìí? Ọba ìlú yìí sọ ọmọ kékeré àgbàlagbà ni. Bàbá Yẹmí Ẹlẹ́bù ìbọn ó ní kò sí ìyàtọ̀ lára èèyàn lásán àti ọba ìlú. Ó ní ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni pé tó bá ti ṣe seclusion nǹkan tó yẹ kán ṣe tó bá ti ṣe ọfẹ gẹ ó ní òun ganan pè lọ́ba. Ọfẹ gẹ ní bàbá ọmọ fi gùn. Ó ní nǹkan tó ń pè lọ́ba nìyẹn. Gbogbo ọmọ táwọn àtẹ̀sẹ̀rẹ̀. Bàbá yẹn ní àtọ́ba o tó èèyàn tó fẹ́ jọba o àtòun tó ń dúró yìí o àtiwọ́ tó ń interview yìí o kò sí ìyàtọ̀. Ó ní ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni pé ọjọ́ tó bá ti fi jẹ ọba ní ìyàtọ̀ wá wà. Ibi tí ìyàtọ̀ wá wà nìyẹn. Bàbá Yẹmí Ẹlẹ́bù náà ó náà lè gun bí. Bàbá àgbà náà ni bàbá mo kàn ka interview bàbá ni àgbà ni bàbá. Gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire tẹ́ ẹ wà ní diaspora ẹ kéré oko délé o. Ìkànnì Yorùbá Dùn online tv ló ń kí yín o. Kò ní rẹ owó kó má lè ná jàdálẹ̀ kókókó lára ọ̀tá lè. Ẹ ní gbọ́bi sí wa àwa náà ò ní gbọ́bi sẹ́yìn náà. Ire lójú owó rí. Àwọn bàbá tó mọ ìtàn àwọn bàbá mọ ìtàn ilẹ̀ Yorùbá nílẹ̀ Yorùbá irú àwọn bàbá wọ̀nyẹn ó wà lára àwọn tó yẹ pé táìpù wo ni ẹ̀gbọ́n kéèyàn máa fi omi náà ni. Wọ́n omi yóò ṣiṣẹ́. Àwọn bàbá tó yẹ kéèyàn máa fún ní àwọn iyì. Bẹ́ẹ̀ ni bàbá àṣẹ̀ṣe ni. Bàbá àṣẹ̀ṣe ni. Ìṣẹ̀ṣe Yorùbá ò mà ní parun o. Mà ní parun. Bàbá tó bá fẹ́ ṣe ọdún tó bá fẹ́ ọdọọdún ni kábíyèsí máa gun bíbà. Ọdọọdún ni. Tó bàbá gùn nǹkan kí ló ń ṣẹlẹ̀. Yàrá pé ìdánù ní ìṣèlú. Bẹ́ẹ̀ ni. Ó ní àwọn ìdánù ní ìṣèlú. Àwọn bàbá náà ṣe bíbà là ń lọ. Mo ní oko a sì ní 22 a sì ní 22 step. Ok ṣé bó náà ni. Òun lélẹ̀ tá a bá ti wá ṣe tán bíbà yìí. Àwa sọ padà. Máa lọ inú ìlú. Ibi tó ń gbé nígbà yẹn a lè má dé ibi tó ń gbé láyé ìgbà yẹn. ok tágbó 22 ni. Bẹ́ẹ̀. ok 22 steps máa ti gòtò mẹ́wàá ní sádúgbò yòókù. Ilé ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Mo sọ fún yín. Ẹ dákun ẹ bá wá bọ́ọ̀lù bí o. So ẹ̀rí báyìí ibi táwọn èèyàn ń gbé. Mo fẹ́ bèèrè kinní kan. Ẹ wo máàsì kíkẹ́ tó wà lókè yìí. Bó náà ṣe gòdè bẹ̀. Bó ṣe wà yẹn àwọn èèyàn ń lọ bẹ̀ bẹ̀tẹ̀ èèyàn tó bá fẹ́ lọ bẹ̀ yẹn á kíáfù. Yá ibi tá a gùn yìí ibi tó sì rí bẹ́ẹ̀ ni pé kékeré tá a gùn yìí 22 step la fi gùn bí. Wọ́n tẹ̀ máa wo ibi tó fẹ́ dọ́bù nígbà méjì. Ẹ rí i pé ibẹ̀ yẹn ṣọ́pà náà fi kó gbogbo àwọn nǹkan yẹn lọ sí àwọn ibi helicopter. Bẹ́ẹ̀ ni wọ́n fi kó lọ síbẹ̀. So a fẹ́ lọ. Ṣáwọn èèyàn gbé lé. Irọ́ ni mo sọ mo ní táwọn èèyàn bá fẹ́ wá ṣe research work ibi tán lè sùn. Ó wà níbẹ̀. Nǹkan náà tàn án kọ fún nìyẹn. But ẹ rí i pé bó ṣe rí ń sìn kò bójúmu tó. Iṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ondo nù. Wọ́n gbé ìgbésẹ̀ láti pé kán ṣe dáadáa ń sìn. Wọ́n gbé ìgbésẹ̀. Ọjọ́ ìrí gómìnà tó wà ń bẹ̀ báyìí Ayédàtiwa yóò ṣe dáadáa. A gbàdúrà kan náà. Ayédàtiwa máa ṣe dáadáa. Kan náà ràn lọ́wọ́ kó lè ṣe nǹkan dáadáa fún tourism. Ayédàtiwa máa ṣe dáadáa. Ó jẹ́rìí ẹ̀. Ẹ wo gbogbo bẹ̀rẹ̀ sáwọn èèyàn mọ́ débẹ̀. Ilé tó ga jùlọ nìyẹn níbẹ̀.
eléyìí òun náà ń pè ní Orosun Rock. anybody ò kí ń gbó bẹ́ẹ̀. irọ́ ó ní àwọn tó máa ṣe ọdún ìṣẹ̀báyé bẹ́ẹ̀ lọ́dọọdún. bọ́lá ṣe wá gùn. ó kì í ṣe òkè lọ́run ìsàlẹ̀ ilẹ̀ máa ṣe ọdún yẹn. Ìkànnì tó lè dé òkè Yorùbá táyà. wọn nígbà ni. kò jẹ́ tó lè gbé eléyìí gan ẹ wo tọ̀kàn. Ṣé mọ̀ pé kò sí òkúta ṣe lè wà tó ó máa ní ipa tó máa. Ẹ wo bí tá a ń gbò láti sàlẹ̀ kékeré náà ẹ wo ayé láti Idanre ìlì kábíyèsí Elédùmarè. Wọ́n ti sọ. Kedere ni o. Lọ́ọ̀yà náà. ó fi ṣeré o. So ibi tá a ti ń bọ̀ lélẹ̀. ọ̀lẹ́ ní ọ̀gá èmi gbé sùn. So nǹkan tí mò ń sọ lẹ́ẹ̀kan ilé mo ní tá a bá ti dé àwọn ibi kankan a máa wo ìlú yẹn láti ọ̀kan ẹ̀rí ń sìn ibi tó ń pè ní Odòde Ìdànrè nílé yẹn. So ìlú àtijọ́ ayé àtijọ́ yẹn bẹ̀ là ń lọ yìí. So ibi táwa ẹ̀ báyìí àwọn olóyìnbó sọ pé ńgbà tí àwọn geographer really mẹ́yọ̀ ẹ̀ wọ́n wá ní àti wà ní 3,000 feet above sea level. Orí òkè tá a dó sí ó ti tó 3,000 jù bẹ́ẹ̀ lọ. So ní feet. So ẹ̀ báyìí pé àpáta ló yí gbogbo ìlú yẹn káàkiri. àpáta ni. Àpáta ìrírí àpáta ṣe yí ká. So à ń lọ ń sìn à ń lọ sínú. wo gbogbo ìlú bó ṣe rí kéékèèké lọ. A máa lọ sínú. Ibi tá a ti kó lẹ́ẹ̀kan wà lérí mọ́. Ibo ni ẹ. ọ̀dọ̀ yín. Nígbà òun lẹ́ ń wò. kíni white wine. ṣé olórí kékeré lọ́kàn yìí. òun lẹ́ ń wò ń sàlẹ̀. ọ̀tọ̀ ni mango nìyẹn. Ibi ẹ̀bá lọ́yìn kì í ṣe mango igi ìyeyè nìyẹn. igi ìyeyè. inú igi iná ùráyè. kíní kan wà bẹ́ẹ̀ tó wọ́n yà bí kòkó àrímẹ́rin. ùráyè èmi tí mo ń rí díẹ̀ bí báyìí. ẹ̀rí bíi tẹ́ ti ń ya píṣọ̀ lẹ́ẹ̀kan níbi ẹni pàdé yẹn. mo ti rí. ibẹ̀ ni. já lọ ọmọ mọ̀ lọ jábọ̀. ó yá ẹja máa lọ sí ẹja máa lọ padà. ẹja lọ. o lè pọ́ọ̀sì ẹ̀bẹ́ yẹn ká fi kọjá bí tó láti aago bíbà tá ń lọ. Yes. a ti wà nílé. A ti ń dé ibẹ̀ lọ. Ilé ẹ̀kọ́, ilé ìwé àtijọ́. Ilé ìwé àkọ́kọ́ ní Ìdànrè lélẹ̀. Ibi táwa ń sìn gẹ́gẹ́ bí mo ṣe ń sọ bọ̀ láti nígbà tá a ti bẹ̀rẹ̀ ìrìn àjò wa. Mo ní tá a bá ti débì kan, á dà pé kì í ṣe orí òkè la wà. Ẹ rí i pé tí èèyàn bá ti ní òye ibi tá a ti ń bọ̀ yẹn, kò lè sọ pé òun wà lórí òkè. Bẹ́ẹ̀ni. Ẹ rí i pé bá a ṣe wà níbà bẹ́ẹ̀ ni pé kì í ṣe orí òkè la wà. Bẹ́ẹ̀ni. But àwa mọ̀ pé orí òkè la wà because step ló gbé wa dé bíbà yìí. So nígbà táwọn Ìdànrè ń gbé lókè bíbà yìí, àwọn òyìnbó, àwọn missionary, wọ́n wá pay wọn ní visit. So ìgbà tán dé bíbà yìí, wọ́n introduce Christianity. The same thing náà ìwé báyìí lọ. Okay. Wọ́n dàbẹ́ yẹn mọ́ gbọ́dọ̀ yàbẹ̀ yẹn mọ́. Wọ́n introduce ẹ̀sìn Kristẹni. Wọ́n tún ilé ìwé wọ́n tún dá sílẹ̀. Àwọn wòlíì lọ skul yẹn gbà yẹn. Sá láwọn àgbàlagbà tó jáde ńbẹ̀. Àyè àwọn kábíyèsí náà bíbà náà ti bẹ̀rẹ̀. Bàbá lọ skul bíbà rí. Ṣé àwọn pé àwọn bàbá was born and brought up here. Wọ́n tún lọ ìsàlẹ̀. Ṣé pé ìgbà tó ń lọ ìsàlẹ̀ ń sìn mú sọ fún mi mo ní ọdún 1933. That is 93 years ago. So bàbá ń sìn bàbá ti ju 97 years ń sìn. So definitely bàbá wọn tọ́ bàbá lókè yìí. Àyíríbà ni bàbá wọn ti tọ́ wọn kó tó kó wọn lọ sí. So bàbá náà lélẹ́yìí bàbá is well read. Bàbá kàwé dáadáa.
bàbá yìí ṣe PhD holder. ẹ dúró kí ni tí mo fọkàn yìí wọ́n ti kọ́ ti lé ní 90 something years. ó ti pẹ́ ó lè má tí tó bẹ́ yẹn ilé tó wà nú ẹ̀ ṣé àwọn kan tó máa ń ṣe ni pé bó ṣe wà wọ́n máa ń try láti pé kán tún fi ànádá wọn mọ́ lára kó gbogbo ẹ̀ má lọ wó náà fi ń ṣe bíbà náà pè ní St. Paul Igbóore Elementary Primary School 1896 náà kọ́. Bàbá náà wà bàbá kábíyèsí ìlú ìwà lára àwọn tó lọ skul bíbà yìí. Wọ́n lára àwọn ọ̀pọ̀ tó ti wọjà. À ń lọ sínú ìlú ń sìn. Ilé ilẹ̀ kọ́ pọ̀ sí ẹ̀bẹ̀ yẹn torí inú gbọ́dọ̀ à ń gbà lọ. Kí ni bíbà yìí? So a ti dé ibi tó ń pè ní ẹsẹ̀ ògbèjì. Kí ló tó fi ń pè lẹ́sẹ̀ ògbèjì? Ìdí tó fi ń pè ní ẹsẹ̀ ògbèjì ni pé tí àwọn kan bá ti táwọn kan máa ń bọ̀ lápá òun yẹn táwọn kan bọ̀ lápá bíi ìkan ní àwọn méjì láti dúró kan máa lọ já sí ìkòtò tó ń gbẹ́ fún àwọn tó ń ṣọ́ ìlú láyé ìgbà yẹn àwọn olóyìnbó máa ń pè ní trench yẹn ó jẹ́ ihò tó máa ń gbẹ́ yí káàkiri ìlú wọ́n máa gbẹ́ yí ká ìlú wọ́n wá dúró síbẹ̀ wọ́n máa ṣọ́ àwọn tó bá fẹ́ wá kógun jà wọ́n. Kẹ́rì pé bí òkè yìí ṣe wà yìí Ọlọ́run ti dá òkè yìí ó dẹ̀ ti jẹ́ kó ní good security mechanism láti nǹkan tí mò ń tọ́ àìsàn ni pé ó jẹ́ kí odi yí ìlú ìká ó fi odi yí ìlú Ìdànrè káàkiri and ó dẹ̀ wá ṣe àwọn ìlú yẹn dẹ̀ wá hàn pé bí odi ṣe yí wa ká yìí ẹnu ọ̀nà tó wọ ìlú wa yìí a ní ìdá tí wọ́n nǹkan ṣe sí ká máa lọ wà ní ìlú káwọn èèyàn kan wà kógun jà wá òun náà fi ṣe mo fi ibì kan wọ̀nyí lẹ́ẹ̀kan yẹn ibi tó ń pè ní Dágúró mo fi wọ̀nyí tí àwọn èèyàn tó bá fẹ́ wá kógun jà ìlú ọ̀dọ̀ Ìdànrè ò já ogun o tó bá lọ escape ń bẹ̀ nǹkan tó wà ní ọkàn àwọn baba láwa láyé ìgbà yẹn ni pé ìbíbà náà ti mú wọn wọn ò ní jẹ́ kán ní àǹfààní sínú ìlú Ìdànrè ní ayé ìgbà yẹn ibi tó ń pè ní Òkè Ìdànrè ọ Ifẹ̀ Òkè ibẹ̀ la fẹ́ dé a máa gba bíbà yìí ibíbà máa gbé wa lọ bí tó pọ̀ ìjọ bí wọ́n sì ń ṣe right ń sìn bóyá ná wọ́n sì ṣe àwọn kankan so ó ní tá bá ti ń lọ sìn a máa lọ sí court a máa rí prison a máa lọ sí mausoleum ibi tó ti máa ń ṣe ẹ̀sìn kẹ́yìn fún àwọn kábíyèsí wọn a máa lọ sí ibi tó ti máa test àwọn ọkùnrin tó bá fẹ́ ṣe ìgbéyàwó láyé ìgbà yẹn tá bá ti débẹ̀ yẹn a máa wá lọ sí palace direct tá bá ti kúrò palace ó níbi tá máa gùn ibíbà láti jáde àwa padà. Tábà àlegbà báyìí já àlegbà báyìí lọ ni. Ó máa lágbára kí ló dé. ní lè sọ̀kalẹ̀ torí òkè tá bá ti ń bọ̀ òkè díẹ̀ ní bíi 20 seconds la máa gùn. Ẹ yà lọ. Ẹ pause ẹ. Ẹgbẹ́ ò tí ì sọ̀rọ̀ kára kí wọ́n ti tàn. Ẹja débẹ̀ yẹn sẹ́yìn. Wọ́n pàṣẹ bó ṣe dúdú délé. Ó rí bẹ́ẹ̀ náà ni làkè bí mo ṣe sọ báyìí sìn irú bí ìjẹrin àwọn bàbá yẹn ní nǹkan tó wá ṣe mí. Mi ò dé bíbà rí ilé ẹjọ́ àkọ́kọ́ rèé. Wọ́n dá ní ọdún 1906. 1906. Ó fi ọdún mẹ́ta ju Awólọ́wọ̀ lọ. 1906. Ó fi ọdún mẹ́ta ju Awólọ́wọ̀ torí 1909 làbí Awólọ́wọ̀. 1909 náà bí bàbá. So tẹ́ bá ibi tá a wà ń sìn tẹ́ bá wù ń sìn ẹ rí i pé ilé àtijọ́ ni. So láyé ìgbà yẹn tí èèyàn bá ti ṣẹ̀ nínú ìlú ibi tán ti máa ń ṣẹjọ́ tán ti máa dájọ́ fún lélẹ̀. A lè yọjú. Ẹjọ́ wọlé. So ó ní bọ́n ṣe ṣe ẹ rí i pé court room náà ni
so ibi báyìí normal chair àti table ibi báyìí láwà ibi báyìí ni judge máa ń jókòó sí adájọ́ àti ibi báyìí ẹ̀rí báyìí nínú kóòtù lédè òyìnbó wọ́n máa ń pè ní litigant àwọn agbẹjọ́rò àtolùfisùn àtèèyàn tó jẹ́ pé ó gbè fún èèyàn ibi báyìí náà máa jókòó sí so ibi báyìí tó ń pè ní dock nínú court of law nínú ilé ẹjọ́ àwọn tó bá ti ṣe ẹ̀ṣẹ̀ tó ń fojú balẹ̀ ẹjọ́ inú ibi báyìí náà máa dúró sí. àwọn dà kọjá wọ bẹ̀ ni tí ẹjọ́ yẹn bá ti ń tó bá yẹ pé mẹ́rin ní ńkọ́ ibẹ̀ náà máa wà ó ní bá ṣe ṣe wọ́n rọ̀ wọ́n bẹ̀. so láyé ìgbà yẹn túbú nìyẹn tó bá ti sọ pé kéèyàn máa lọ kó lọ faṣọ pé ọyẹ tó gba ìyàwó ń yàwó aṣọ pépé roko ọba ẹ tó gba ìyàwó ń yàwó kọ̀dẹ̀ lè fò jáde àwọn ẹ̀ṣọ́ gan wà bẹ́ẹ̀ bí wèrè. ẹ wá wo òdejà lélẹ̀ kílẹ̀ ń pè lódejà túbú nìyẹn kílẹ̀ ń pè lódejà òde ọjà tó ń pè ní market square so láyé ìgbà yẹn ibi tó ti máa ń tà tó ti máa ń rà títí dì sín tó bá ti ń ṣe ọdún ìṣẹ̀báyé wọ́n sì máa ń ta ọjà bíbà wọ́n máa ń rajà wọ́n máa ń tajà bíbà òun ni Ìdànrè ń pè ní pé a fẹ́ lọ lọ́jà ṣé wọn pé bí òkè yìí ṣe rí gbogbo nǹkan tẹ̀ ń wò yẹn gbogbo building tẹ̀ ń wò everything díẹ̀ ẹ rò pé gbogbo ẹ ti collapse but àti ilé tó wà lẹ́yìn wa everything gbogbo ẹ ní Òdejà ṣé wọ́n sì ń try láti máa ṣe gbogbo bọ́n ṣe ń ṣe láyé ìgbà yẹn títí dì sí òun lè fi rí pé tó máa fẹ́ ṣe ọdún ìṣẹ̀báyé wọn òkè nígbà náà. ilé wo lélẹ́yìn. bíbá ẹni ká adé ìṣẹ̀báyé tó ń pè ní adé idẹ so wọ́n máa sọ ní Ìdànrè pé kábíyèsí fẹ́ lọ gun jẹ so bíbá ni kábíyèsí máa ti máa dé adé ìṣẹ̀báyé orígini ìgbà kan ní ọdún náà ẹyẹ gbọ́dọ̀ gún ẹ rí i pé wọ́n ti fi òkúta yíká ọba nìkan ló ní àǹfààní ọba balẹ̀ ohun gbogbo ọba nìkan ló láǹfààní àti gun bí. bẹ́ẹ̀ ni bàbá mi má gun bẹ́ẹ̀ ni bàbá mi tó bá yín wọ́n ẹ̀gbọ́n àfihàn ọba ló sì lọ bá rẹ̀ tí ọmọ ọba lèmi náà ẹ kọ́fà prince ni mí. so when the king joined his ancestor tọ́ba bá ti wàjà bíbá náà ti máa ń ṣe nǹkan tó yẹ kán ṣe di ìsìn títí di ìsìn. àyẹ̀pọ̀ wọn lè gbé ọba tó bá kú pẹ̀lú owó kò yóò tó bá ti wàjà. tó bá ti wàjà wọ́n máa gbé wọn wá. tó bá ti wàjà wọ́n gbé wá bí wà. wọ́n gbé wá. ẹ rí i pé ìṣẹ̀ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan yẹn. so wọ́n síbẹ̀ gẹ́lẹ̀ wọ́n ti pa ni. wọ́n ṣe ń ṣe nǹkan bẹ́ẹ̀ ni. mo fẹ́ bẹ̀rẹ̀ síbi kó ní òkúta kan tán ní pé òkúta ńlá rí bìtì gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ ní ó dúró lórí òkúta kékeré pé kò dẹ̀ kò rí gbọ́ pé ó ti wà ń bẹ̀ látayé báyé. kò sí òkúta kò kì í ṣe ìlú Ìlọrin. ìkan wọ̀ bẹ́ẹ̀ a máa débẹ̀ bọ̀dọ̀ tí báwọn èèyàn ṣe ń sọ kì í ṣe bó ṣe rí nìyẹn. bó ló ṣe rí. òkúta yẹn tó bí ó ṣe délé bẹ́ẹ̀ ni pé ó fẹ́ ṣubú ibi bí òkúta yìí ṣe rí òkúta tá a dúró sí yìí bó ṣe rí ni bó ṣe rí wọn ní ilé tó tún wá tóbi mi ó wá fi ara bí ilé tó tóbi ju àpáta tẹ̀wé ó wá fara síbẹ̀ ó bẹ́ẹ̀ ni pé ó fẹ́ ṣubú ó dẹ̀ ti wà láyé ó dẹ̀ ti. lovers all over the world a wà ní orí òkè Ìdànrè hill ibẹ̀ la wà ó lè mọ́ ti yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń wò wá ṣùgbọ́n àwọn tó bá mọ nǹkan tí wọ́n ń pè ní ìṣẹ̀ṣe tí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe bá yé dáadáa wọ́n bá mọ̀ pé orí òkè ìṣẹ̀ṣe la wà eléyìí ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wa ká máa rántí nǹkan àtijọ́ là rántí báyìí torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti gbàgbé nǹkan ṣẹ̀ǹbáyé alápápá lámọ̀ bẹ́ẹ̀ tún bí gìjàgìjà lámọ̀ bẹ́kùn òjòjò oníṣòwò kọ́mọ̀lẹ̀ nájà tiẹ̀ a ti dé ibi tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ìdànrè tí wọ́n gbà gẹ́gẹ́ bí ìlú àtijọ́ ìlú ìṣẹ̀ǹbáyé kì í tún ṣe ẹgbẹ́ ọmọ Ìdànrè nìkan gbogbo ọmọ ilẹ̀ Yorùbá tá a gbà pé ìlú ìṣẹ̀ǹbáyé leléyìí bàbá ẹ jẹ́ ká tẹ̀síwájú. ilé ìwé leléyìí so ìlú gbogbo ilé ìlú ara ní gbogbo ìgbà yẹn.
ó ti rẹ̀ bọ́ọ̀dì ẹ̀ omi dà omi tèmi ni mo já o délé ò tí ì já omi tiẹ̀. Sómi wà mẹ́ni. Àtẹni tí ó tẹkùn àtẹni tí ó rẹkùn làwa náà. Ẹ̀gbọ́n gbogbo tó bá yẹ kí ẹ fi hàn wá o. máa fi wọ̀nyí. Ọmọ ìbílẹ̀ gidi lèmi náà. máa fi wọ̀nyí. so ìbíbà ilé olóyè ọ̀jọ̀mú lélẹ̀. Ọ̀jọ̀mú ní ìlú Ìdànrè. ilé olóyè Ọ̀dọ̀fin nìyẹn ní ìlú Ìdànrè. ilé olóyè Ọ̀sọ́lọ̀ lélẹ̀ ní ìlú Ìdànrè. ilé olóyè Lọ́rìn nìyẹn ní ìlú Ìdànrè. gbogbo àwọn olóyè tí mo dárúkọ ẹ̀ lọ níṣẹ́ tó ń ṣe. irú bàbá Ọ̀dọ̀fin sì ó jẹ́ personal assistant sí kábíyèsí Ọwá of Ìdànrè kingdom. irú àwọn bàbá ẹ̀ yìí àgbà olóyè náà ni wọ́n. high chief irú bàbá Ọ̀sọ́lọ̀ yẹn senior high chief ní tiwọn. ó tún ju high chief lọ. iṣẹ́ pé wọ́n ní àwọn ìṣẹ̀ṣe tó ń ṣe ẹ̀dùn ẹ̀. ń gbọ́dọ̀ jókòó síbi àyè. àwọn ìṣẹ̀ṣe tó ń ṣe nínú ìlú Ìdànrè. eléyìí tó jẹ́ ọ̀kan gbòógì ńbẹ̀ ní Orosun festival. ìgbà kan lọ́dún náà máa ń ṣe. tó bá ti ń ṣe wọ́n ń pe àwọn kan ní àwòrò nídànrè. àwọn àwòrò yẹn náà máa lọ fún ibi tí lọ ń ṣe ètùtù bá ṣe bẹ̀rẹ̀ ọdún yẹn. tó bá dẹ̀ ti ń lọ wọ́n á lọ àwọn èèyàn á máa wọ̀n tó bá di ọwọ́ ọ̀sán. èèyàn tó dẹ̀ máa ṣáájú ni Chief Ọ̀sọ́lọ̀ of Ìdànrè kingdom. so ibi báyìí tó bá ti fẹ́ mọ àwọn èèyàn tó àyànfẹ́ láyé ìgbà yẹn nílùú Ìdànrè nígbà tó ń gbé lókè mi báyìí. ẹ̀yin rántí pé mo sọ pé mo ní òkè Ìdànrè náà pé bí ọ Ifẹ̀ òkè. wọ́n gbé bíbà fún over 700 years kan tó lọ ìsàlẹ̀. so ìbíbà náà tí wọ́n máa ń test wọn á ní kán wá gbé. tẹ́ ẹ bá ti lè gbé dáyà á jẹ́ pé ẹ ti tó àyà ní òkúta yìí. tẹ́ ẹ bá lè gbé dáyà ẹ ti tó ìyàwó ní. sáà lè gbé bẹ́yẹn. ẹgbẹ́. ẹ bá ń gba kámẹ́rà sọ ẹ jẹ́ kábírò mi gbé o. ẹ jẹ́ ń gbé bóyá mo táyà ní. yé ipa máa gbé débi pé. ẹ bá tàn mí o tí n bá ti táyà ní ẹ jẹ́ mọ̀. àwọn ọ̀gá mọ̀. gbogbo ọmọ Nàìjíríà máa wò mí o ẹ sọ fún mi bóyá mo táyà ní o. táyà ní tó bá lè gbé dáyà. ẹ wá. wọ́n tó mo ti táyà ní. àtìtọ́ ní. àtìtọ́ ní. èmi ò tí ì táyà ní torí ìdí dàgbé mi tí ì táyà ní. onídìí mo lẹ́mọ̀wìlẹ̀ jẹ́ dára mi láàmú èyí tí ì táyà ní ìdí dàgbé. ilé wo lélẹ́yìn ilé Ọ̀sọ́lọ̀ yẹn Ọ̀sọ́lọ̀ àbí àwọn bàbá yẹn sì máa wọ bẹ̀. níbo ni wọ́n máa ń sin òkú sí ńgbà yẹn. ilé wọn náà ni. ilé. everybody ní ojúlé wọn. láti sin òkú wọn sí. everybody ní. kì í ṣe orí àpáta náà gbogbo ẹ̀ ìbẹ́ rí lẹ́lẹ̀. so ibi tá a wà ní ilé Chief Lọ́rìn. kí lélẹ̀. ibi báyìí wọ́n fi dá bíbà sí méjì ni. èèyàn tó bá wọ aṣọ ò lè lọ ọ̀hún yẹn. tó bá wọ aṣọ ẹ lè lọ ọ̀hún yẹn. lóde. ó ní nǹkan tó máa ń ṣe bíbà. ẹ̀rí báyìí bíbà náà pè ní ilé Chief Lọ́rìn. nǹkan mẹ́ta náà kọ síbẹ̀. èèyàn ò gbúdọ̀ wọ aṣọ nínú ilé ẹ lè wọ aṣọ wọnú bẹ̀. tẹ́ bá dẹ̀ ń kọjá báyìí ẹ lè bọ̀yàn lọ́wọ́
tẹ́ bá dẹ̀ gbẹ́rù sórí yín ẹ máa dìímú. kí ló dé. Ó ní àwọn nǹkan tó máa ń ṣe nígbà yìí tó bá ti ń ṣe ọdún ìṣẹ̀báyé wọn. Àní tó bá dẹ̀ ti fẹ́ fi ọba mìíràn bá ti fẹ́ gorí oyè. Ó ní àwọn ètùtù tá máa ṣe gẹ́gẹ́ bá a ṣe gbọ́ lẹ́nu àwọn. Ẹ farabalẹ̀. Ó túmọ̀ wípé wọn lè dédé fi olówó jọba nílùú yìí. Ẹnìkan ń bọ̀ láti ìlú òyìnbó torí pé ó lówó. Ẹni tí Ifá bá mú náà gbọ́dọ̀ fi jọba. Kò síbi téèyàn ti lè wà láti wá jọba. Ṣùgbọ́n tí Ifá bá mú ni. Òun náà mú sọ. Ajẹ́ pé ibi bàbá ẹ̀ dàbí ìpẹ̀bí. Bẹ́ẹ̀ni mo gbọ́ ìtàn lẹ́nu bàbá mi ó sọ ó ní kó wà nílùú òyìnbó tó bá ti tọ́ sí ọba ó ní àtọjọ́ tó bá ti dà ló ti dọkùnrin. Ẹ á máa gbọ́ ibi bàbá ẹ̀ dàbí ìpẹ̀bí. Gbogbo orò yẹn pátápátá ni ọba gbọ́dọ̀ ṣe ní gbogbo orí òkè. Wọ́n ṣe orí òkè òun náà fi ń pè ní ancient. kòkòkò la ó mọ̀ràn fàdítí kọ́ ọmọ rẹ kó mọ̀ kọ́ kó mọ̀ ká èdè Yorùbá èdè tó ṣàpèjúwe bá a ṣe tó bá a ṣe fẹ̀ tó nílẹ̀ Oòduà àwọn ọmọ káàárọ̀ oòjíire èdè Yorùbá èdè tó lẹ́wà jùlọ nínú èdè ni Yorùbá Dùn Online TV ìkànnì tó dára ni ẹ máa wò ó kẹ́ subscribe síbẹ̀. Gbogbo nǹkan tó ń ṣe láyé ìgbà yẹn. Ìsàlẹ̀ yẹn wọn ì sábà sí orò kankan sáré. Gbogbo nǹkan tó ń ṣe láyé ìgbà yẹn orí òkè yìí ni. Everything about that is rightly up. Ọ̀dẹ̀ àwa táwa gun bíbà yìí bóyá wá gbé nǹkan ṣọ́ra agbégun bíbà sí èsì pé yọ́ bàjẹ́. Èèyàn yẹn tó bá yẹ nǹkan tó yàn fẹ́ fi ṣe jàmbá tó wá fẹ́ fi ṣe jàmbá sí orí òkè ni ọ sí ọmọ ẹnì kejì. Rárá kì í ṣe nǹkan bí làwa gbégun bí yìí o ṣé kò lè bàjẹ́. Obìnrin lọ́rìn lélẹ̀ o Chief lọ́rìn. Ọkùnrin. Ṣé bí ṣe máa ń rí ni. Wọ́n ṣe máa dírẹ́sì nìyẹn. Bí sìn. Bẹ́ẹ̀ ni sà. Kábíyèsí lẹ́ ń wò yẹn. Ó dà á ní kò mọ̀ sùn mọ́ bẹ̀ o. Òun lẹ́ ń wò yẹn. Ẹ rí wọn lápá òsì yẹn. Ẹ wọ ọkẹ. Kábíyèsí dà lápá òsì. Ẹ wọ apá òsì yìí. Lápá báyìí. Ẹ wọ apá òsì. Ọba Frederick. Ọwọ́ ọ̀fìn. Àgbàlagbà ni bàbá yẹn. Bàbá gbọ́ ìtàn. Abájọ bàbá lọ primary school lórí òkè yìí àwọn òkè ni àwọn tó wò ké ni. Ok wọ́n sin àwọn òkú sí bíbá ẹni bó ti pẹ́. Àwọn òun ni wọ́n ń finá sí bíbá yìí. Mà wọ́n ti ń finá sí. Àtọ́. Ọ̀rọ̀ ǹgì o. Bàtẹ́ fẹ́ ṣe orósù lọ. Ó ń ṣe pẹ́ náà. Táàmù náà tó máa ń ṣe. Àwa tí mo ní tán sá lè sọ kéré lẹ̀lẹ̀. Irọ́ ìṣìmú lọ́wọ́. Ní ọmọ ogun orí òkè ẹ̀gbọ́n orí òkè tá a gbìn kò tí ìyàwó ètò orí òkè Ẹ̀rìn Ìjẹ̀ṣà Waterfall. Kí à pé ibì kan bẹ́ẹ̀ tí èèyàn bá ti débẹ̀ kò sí step ńbẹ̀. Ṣé Ẹ̀rìn Ìjẹ̀ṣà bí ẹ̀yin náà ti lọ bẹ̀ ibẹ̀ yẹn yàwó rè díẹ̀ ó ní go step mọ̀ délé ẹ bá já ń bẹ̀ ọjà gbé ẹgbẹ́ sọ òjò èlé lọ. Kò ń ṣe pé ó ju bíbà lọ ṣé à ń pè step òdókè bí. Step òdókè lọ́hùn. Ó gbàgbé bí òkúta tí mo sọ lẹ́ẹ̀kan yẹn. Àti ibìkan náà tó wà ibi. Ẹ̀gbọ́n ṣé ìṣèpá máa ṣe padà sẹ́yìn báyìí. Máa lọ jáde síbi tá a gbà wọlé lẹ́ẹ̀kan yẹn. Níbi ẹsẹ̀ ògbèjì yẹn. Délé sórí bàtà yìí. Kò tó wó. Àti ibi adìẹ kàwé òyìnbó oríta. Àti fẹ́ débẹ̀ tán. Adìẹ tó kàwé lù yìí. Adìẹ kọ̀wé. Kò sí adìẹ tó kọ̀wé wọ́n kò ń ṣe interpretation yẹn wrong. Àwọn
ṣé ẹ mọ̀ pé nǹkan tó fi kọ nǹkan láyé ní Egyptian civilization ṣé ẹ mọ̀ Egyptian civilization the Egyptian civilization, the early form of writing is what they call hieroglyphing. Hieroglyphing, okay. Tẹ́ bá wo bẹ́ẹ̀ ẹ wo ibi tó whitish yẹn ibẹ̀ yẹn ni stroke yẹn wà. Tẹ́ bá wo dáadáa tẹ́ bá tẹjú mọ́ ẹ rí pé wọ́n kọ nǹkan síbẹ̀. Initial one look like any, U and some other letter níwájú rẹ̀. But nǹkan tó fi pè ní unreadable letter ni pé letter táwọn èèyàn ò tíì kà títí dì sí láti OAU. Ìdí tó fi pè bẹ́ẹ̀ ni pé wọn ò tíì rí kà. Láti OAU ń sìn wọ́n fẹ́ wá wọ́n ṣe àwọn ìwádìí ìjìnlẹ̀ láti lè mọ nǹkan tó kọ síbẹ̀ pé wọ́n kọ nǹkan síbẹ̀ lóòótọ́. Ok. Adìyọkọ̀wé òyìnbó òríkà ó. Ẹ já lọ sí Wonderful Rock. Ibi tí ẹ̀yin ó ti tẹsẹ̀ bọ́ bàtà yẹn ló tó 8 hours. Ìyẹn jìnnà. Ó yẹ kọ́kadà gan wà nílùú. Ṣé bíbá Ṣé ẹ ti pause here? I'm missing lọ. Ẹ dúró padà àwọn tó ń ru àmàlà ń bí gidi o. Gbàgede ńlá rè. ẹ rí pé bó òkúta yẹn ṣe bí àpáta yẹn ṣe fọ́ọ̀mù sìn ẹ rí bó ṣe rí. Nǹkan tó sọ pé ọ̀rọ̀ kékeré ló gbé nìyẹn òun ló kàn ó rest ó fara ti eléyìí tó wà ń sàlẹ̀ but bó ṣe fara ti eléyìí tó wà ń sàlẹ̀ yẹn kò jẹ́ nǹkan tó yẹ kó lè gbà kíní dúró lápá yóò àbá ẹ ẹbẹ pé ó fẹ́ ṣubú ni and nǹkan yẹn dẹ̀ ti wà níbẹ̀ for years. Kò lè ṣubú rárá. Ilé ibi tó ń pè ní ilé this is Ìsùnrìn Quarter ilé tó ń pè ní ilé bàbá Ìsùnrìn nìyẹn. Ó ń dà. Ìbíbà gbogbo bíbà wọ́n máa sọ pé òkè Ìsùnrìn nídọ̀rẹ́. Kí ni wọ́n ṣe ń bẹ̀? Ó ní bàbá yẹn tó ń pè ní Asùnrìn of Ìsùnrìn. So bó ṣe wà yẹn nǹkan tẹ́ rí ń bẹ̀ yẹn tí bàbá bá ti fẹ́ jẹṣu ló máa ń lọ ń ṣe ètò ń bẹ̀ yẹn. Àwọn èèyàn kò ń ṣe nǹkan tó clear sáwọn èèyàn. Àwọn bàbá àmọ́ bá ṣe ń yẹjú nǹkan. Wọ́n ṣe nǹkan. So Ìbíbà báyìí ní Ìdànrè Ìbíbà jẹ́ ọ̀kan gbòógì. Tápàtà yẹn bá bú ẹ̀ mọ́lẹ̀ màá mọ́ ọ lọ lé nínú quarters tó wà ní Ìdànrè. So Asùnrìn of Ìsùnrìn Quarter. Tábà tí àpáta kò lè ṣubú. Ó ti pẹ́ bàbá mo fẹ́ béèrè kéde kan tí ò yé mi àwọn ilé yìí sátò kọ́ ni àbó ti wà mẹ́ẹ̀ ti pẹ́. Wọ́n máa ń try nǹkan tó ń ṣe gẹ́gẹ́ bí bá ṣe dé ilé ìwé lẹ́ẹ̀kan yẹn mo ṣàlàyé fún yín pé wọ́n máa ìwé tó bá ní kán fi sílẹ̀ láì ṣe nǹkan kan nílẹ̀ Yorùbá sọ pé ara ni ló ń jẹ. So bíbà báyìí láti bíbà báyìí a máa lọ sínú palace àpáta ló yí palace káàkiri so ẹja ètè lọ kójò tó torí òjò torí bójò ibi ẹ̀ la máa gùn táwa ti tètè gùn bẹ̀ tá a lọ sẹ́nu step àti mọ̀ pé àti súnmọ́ sàlẹ̀ lọ́rùn káti ètè máa lọ sàlẹ̀ torí ibi táwa sì ń lọ jìnnà opposite kò jẹ́ ẹ wo ṣáwọ́ tán bọ àwọn tó mọ̀ ṣẹ̀ṣẹ̀ wà nílùú ìyàrá àtẹ̀lẹ̀ jù yẹn fún wa. ṣé ẹ mọ ilé ṣìfọsọnà
ṣe bẹ́ẹ̀ Madam Lac filling station. Ṣé yóò ṣẹ̀ṣẹ̀ okay. He's a learner fellow. Okay, onímọ̀ olóye. He's a graduate. Ó yẹ ẹjẹ́ ti máa lọ. Ọlọ́run ẹ̀mí mímọ́ o. Ọ̀tọ̀ nìkan mi. Fi orúkọ Jésù ọ̀tọ̀ nìkan mi. Inú palace la fẹ́ sọ̀rọ̀ sí. Bẹ́ẹ̀ni. Ó gbọ́dọ̀ fẹ́ dé inú palace ilé. Kò sí ojú ọ̀nà ẹ̀dá tó lè dáwọ́ inú palace ibi tá a lọ kà wá rọ́pò wáyé. Tó bá ní nǹkan tó ń ṣe ń bẹ̀ yẹn tá a lè fi lọ́bẹ̀ irú àlá máa gbà wá. Ibẹ̀ la máa gbà jáde nísìn. Ibi tá a gbà for security reason. Kí ló dé? Ẹ wo apá bíi ọ̀nà mẹ́ta ẹnu ọ̀nà mẹ́ta lẹ́wọ̀n mẹ́ẹ̀. Àpáta tẹ̀ ń wò yìí. Ibi ẹsẹ̀ ògbèjì tí mo sọ fún yín lẹ́ẹ̀kan yẹn òun ló jáde síbẹ̀. Bí àpáta yẹn ṣe yí káàkiri bíbá yẹn tó link sí rè. So ibi tá a gbà yìí àwọn security personnel máa wà alert. Wọ́n máa wo bí àwọn èèyàn ṣe ń wọlé bọ́n ṣe ń jáde. Ẹnu ọ̀nà àkọ́kọ́ yìí ti apá ọ̀tún yìí. That one is for the queen, àwọn olórí. Ilé tó wà láàrin ni fún kábíyèsí. Ilé tó wà tí ó wà ní apá òsì lọ́hùn yẹn, òun ni ti fún àwọn general, àwọn ará ìlú, anybody. Ibẹ̀ náà máa gbà wọlé, ibẹ̀ náà máa gbà jáde. Bá ṣe gbà ń sìn báyìí, tá bá ti fẹ́ jáde, ibẹ̀ la máa gbà jáde. Ọ́fíìsì àwọn personal assistant sí ọba lílé Ọ̀wá of Idanre Kingdom. Téèyàn bá fẹ́ wá ní ètò, àwọn téèyàn bá fẹ́ wá rí ọba, ibi ìbàlẹ̀ èèyàn ti máa ṣe nǹkan tó yẹ kó ṣe kó book appointment ẹ̀ kó tó lè jẹ́ kó wọlé sínú ibẹ̀. A fẹ́ lọ sínú gbàgede ọba ń sìn. Àkọ̀ráyè ọmọ ogun tẹ̀lúdó. Àwa lọ máa rẹ́rìn pàdé ìjà lójú ọ̀nà o. Gbàgede ọba rèé. Bẹ́ẹ̀ni. Tó túmọ̀ sí wípé àwọn ẹ̀sẹ̀ mi kan ti lo bírí dáadáa. Bẹ́ẹ̀ni. Kí ni a máa ṣe ń bí? Sọmọrí àdúgbò yìí ẹ jáde wá o, ẹ jáde wá o, kẹ wá gbọ́nà sí àwa obìnrin dára, obìnrin yáàyè, ẹ wò wọ́n látòkè dé sàlẹ̀, ìrìnsẹ̀ Ọlọ́run ni wọ́n, ó dá wọn ládàá pé láìlẹ́jà bákan nínú. Bí obìnrin bá múra tán pẹ̀lú aṣọ ìbílẹ̀ wa, ẹ wò bí ó ṣe yáàyè tó lọ́rùn wọn. Eléyìí ló ṣàpèjúwe irú ẹ̀yà tí àwọn obìnrin jẹ́ nílẹ̀ Áfíríkà, pàápàá jùlọ ní ilẹ̀ Adúláwọ̀, àwọn ọmọ káàárọ̀ òjíire gẹ́gẹ́ bí iyọ̀ ayé fún gbogbo àwọn ọkùnrin. Ṣèwárí ìṣesí wa, àṣà wa, ẹ jẹ́ ká gbé lárugẹ. Gbogbo àwọn ọmọ Adúláwọ̀, èdè Yorùbá dùn lédè, ó dùn láṣà. Ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí ìkànnì Yorùbá Dùn Online TV lórí YouTube rẹ. Bàbá ayé ti dé. Bàbá ayé ti dé. Bàbá ayé ti dé. Ẹ wò mí, èmi lọ́mọ aládé àlàáfíà. Àdé òde ọ̀gbìn. Àfìsí àpààyè. Àfìsí àpààyè. Gbogbo ní ti rógò. Àfìsí àpààyè. Ẹ fi rógò. Àtẹ̀jíjí ọdún yàgò.
láyé ìgbà yẹn nígbà tán ṣe ń lo bí àti títí di sísìn tí wọ́n bá fẹ́ ní nǹkan láti ṣe tí ọba bá tẹ̀lé wọn wá síbi ibi báyìí náà máa ń lò ibi báyìí ní gbàgede ọba láyé ìgbà yẹn nígbà tó ń gbé lókè tí wọ́n bá ní ọdún ìṣẹ̀báyé náà fẹ́ ṣe nínú palace or ceremony àwọn ayẹyẹ tó bá jẹ́ pé ọba ló ń host àwọn ará ìlú ibi báyìí náà ti máa ṣe kábíyèsí máa jókòó sórí àpèrè ńbẹ̀ orí àpèrè nìyẹn even títí di sín tó bá ní nǹkan láti ṣe tí kábíyèsí bá fẹ́ tẹ̀lé wọn wá orí àpèrè yẹn náà máa jókòó sí so ẹ wá rí ìsìn àwọn eegun ẹran kan wà ńbẹ̀ yẹn orí ẹran ni òun náà pè ní cow skull òun náà fi máa mọ iye ọjọ́ tí ọba lò ní ayé ó ní bó ṣe máa ń kà á ọdọọdún náà máa pa màlúù tọ́ba bá ti wà lórí oyè tó bá ti pa ẹyọ kan lọ́dún yẹn orí ẹ̀ wọ́n gbé pamọ́ síbẹ̀ yẹn skull ẹ̀ ní tó bá ti gbogbo ẹran tó bá ti kó kúrò wọ́n gbé pamọ́ síbẹ̀ ó túmọ̀ sí pé ọba ti lu ọdún kan ní orí oyè. wọ́n gbọ́dọ̀ gbórí yẹn wá bẹ́ẹ̀. wọ́n gbé wá o ilé tó wà bẹ́ẹ̀ sìn ó jẹ́ 47 bàbá tó wà lórí oyè sì ti lo 47 years on the throne. but orí kọ́là ń rí. débẹ̀ ojo ni ẹ mo ti sọ mo ti ń fojú rí ìdíẹ̀ lẹ́ẹ̀kan yẹn. a jẹ́ pé àwọn èrè tán gbẹ́ yìí igi tán ó ti wà mẹ́ẹ̀ ti pa bẹ́ẹ̀ sí àwọn ẹ̀sẹ̀ tí. ó ti pẹ́ àwọn kan ti pẹ́ dáadáa. ok àwọn ibi tí wọ́n gbé orí màálù yẹn sí ilé yẹn ló wà. ibẹ̀ ló wà kì í ṣe nílé. ìyẹn lè wọ bẹ̀. ẹ lè lọ wò. orí màálù yẹn wà ń bẹ̀ lọ. àwọn ẹ̀yìn skull yẹn wà ń bẹ̀ ibi lára ẹ̀ ló jábọ́ sílẹ̀. ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ni yìí ọmọlúàbí ó ti ń yé mi bọ̀ díẹ̀díẹ̀ pé ẹni abiyì láwùjọ ni gbogbo ọmọ adúláwọ̀ tí ó mọ ìṣesí àti àṣà wa nílẹ̀ káàárọ̀ òjìrè pàtàkì ibẹ̀ ní èdè Yorùbá tó so wá pọ̀ gẹ́gẹ́ bí ọmọ ojú tó dá ìwà. àṣé ìgbàyí gbádùn bẹ lára àwọn ọmọ adúláwọ̀ ọmọ Yorùbá àtàtà ní ilẹ̀ Áfíríkà. Yorùbá ni mí ṣé Yorùbá ni ìwọ náà ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ Yorùbá ló lè mú ìgbàyí gbádùn bá wa láìlẹ́jà bákan nínú ní ilẹ̀ kóòtù jíire. Àṣà wa, ìṣe wa, ẹ̀sìn wa, ìṣesí wa ló fi irú ẹ̀yà tá a jẹ́ hàn níbikíbi tá a bá wà lórí ilẹ̀ alààyè. Ṣé o ti wá rí i pé Yorùbá dùn láṣà? Ó dùn lédè. Yorùbá dùn online TV. Ìkànnì tó dára ni. Ẹ máa wò ó kẹ́ máa subscribe sí ní gbogbo ìgbà.